Ọlọ́run. ọ̀tọ̀ ní ká mọ Ọlọ́run ọ̀tọ̀ ní ká sin lọ́hùn Nǹkan tí mo ṣẹ̀wọ̀n fẹ́ kó kẹ́ yàtọ̀ síra wọn. ẹ ní sùúrù ṣá ti mọ Ọlọ́run nílẹ̀ Yorùbá tẹ́lẹ̀ àbá ẹ àmọ́ ṣe Ọlọ́run. sùúrù ẹ ṣe sùúrù nílẹ̀ Yorùbá nípìnlẹ̀. Akínwálé, very simple question. Sáà ti mọ̀ ẹ fi sísìn kalẹ̀ náà. Sáà mọ̀ ẹ ṣe sùúrù bá mọ̀. ẹ ṣe sùúrù. tẹ́lẹ̀ pa ti mọ̀ ibi sísìn ẹ̀ nílẹ̀ Yorùbá la mọ̀. Àmọ́ tí sin Ọlọ́run. Akínwálé ò wá ní máa tweet wa náà. bàbá mi ní kí náà pẹ̀lẹ́ tó gbọ́ yìí ó lè sọ pé mi sáré ló sá lọ fún ọkọ àbí. Pariwo kò ń sọ̀rọ̀ ariwo ẹ ṣe sùúrù náà èmi wá fẹ́ béèrè. bàbá ẹgọ ìyálàjà ẹgọ ànábì tó ń pè gan ọgọ orí burúkú apá gbogbo yín jìnnà jìnnà. mi mú ní kẹ́ ṣe sùúrù báwo ni máa ń kẹ́. báwo jẹ́jẹ́ sọ yòókù tó sọ̀rọ̀ kí n má fún létí ni. ẹ pariwo ẹ kí n má rán mi sílé àwọn bàbá àti ìyá ẹgọ ànábì gọ kò ní dáa fáànábì tó pọ̀ tà látò. ẹ ṣe sùúrù ẹ kọ ẹ gidi ọ̀nà kìíní ẹ ṣe sùúrù kẹ́ gbọ́. ẹ ṣe omi. àmì ìwọ̀n bá wí kò ṣe wọ̀ tó jẹ́ ń gbọ́ràn. ok mo rò bí èmi lè bá wí. àmì ìná pé àmì oníṣoríire. ẹ má ṣe ẹ ṣe sùúrù ẹ má ṣe ẹ má ṣe pé ẹ má ṣe pé bá ṣàdúrà fúngbà tó ṣàdúrà fún mi. ẹ ṣe sùúrù ẹ ṣe sùúrù nǹkan tó ṣẹlẹ̀ ẹni pé ṣàtìmọ́ Ọlọ́run lẹ̀ Yorùbá tẹ́lẹ̀tẹ́lẹ̀ àbá àmọ́ Ọlọ́run mímọ̀ Ọlọ́run tí everybody mọ̀ Ọlọ́run tí gbogbo ayé gbà òun ní pé ẹ ṣe sùúrù. wait first one by one ẹ dáhùn yẹn náà ẹ má rojọ́. gbogbo ayé mọ̀ pé Ọlọ́run kan wà tó dá ayé àti sánmọ̀ àti ilẹ̀ bọ̀ kò sí nílẹ̀ Yorùbá wọn kì í sin Ọlọ́run tẹ́lẹ̀tẹ́lẹ̀ tẹ́ ń gbọ́ mi wọ́n ń sin Ọlọ́run lẹ̀ Yorùbá. ẹ ní sùúrù ṣáà tí mọ Ọlọ́run tẹ́lẹ̀ àbí àmọ́ Ọlọ́run lẹ̀ Yorùbá simple question. àmọ́ Ọlọ́run ó yá mo gbọ́ yẹn àmọ́ Ọlọ́run ó yá ẹ yẹ kí mo wá bẹ̀rẹ̀ lọ́wọ́ yín pé ṣé ọ̀hún sílẹ̀ ń lẹ̀ Yorùbá tẹ́lẹ̀ àbí mọ̀ sí. ẹ ní sùúrù hold on. máa yẹ bọ́lẹ̀ o. mo ń gbọ́ yín yá mo ń gbọ́ yín. wọ́n ti lè pẹ́pẹ́. èmi moderator ti tèmi burú gan ẹríkẹ́ mi sọ̀rọ̀ látẹ̀kàn. èmi sì ń gbọ́ ọ̀rọ̀ ẹ̀. máa já yín bọ́lẹ̀. ìyàwó ajá kan dẹ̀ ẹ má bínú. sísìn tẹ dárúkọ yẹn ẹ má bínú sísìn tẹ dárúkọ yẹn ẹran ni Yorùbá máa ń sìn. Yorùbá bìlífù wí ẹran tí wọ́n bá ti dákọ pé sìn ẹran ni ajá ẹran ewúrẹ́ ni Yorùbá máa ń sìn. ẹni tó wá dá gbogbo ayé ó tayọ kẹ́nìkan sọ fún mi pé a fẹ́ máa sìn. ẹ ṣe sùúrù kí ni ẹ kọ́kọ́ divine the word sísìn fún mi sísìn yàtọ̀ sí pé mo ń sin nǹkan sísìn yàtọ̀ bá níyàn bọ nǹkan ń sin nǹkan yẹn náà fi ẹni sùúrù sísìn ni wípé tó ní lọ́wọ́ ẹni sùúrù ẹ lọ́wọ́ English sísìn ẹni sùúrù ẹ farabalẹ̀ Akínwándé sísìn òun náà ni wípé ń tọ́ lọ rà àbí tí wọ́n á fún ọ wípé má bá mi tọ́jú kínní yìí tí wọ́n ń pè ní sísìn nìyẹn ó gbọ́dọ̀ máa sìn ó gbọ́dọ̀ máa rè é ó gbọ́dọ̀ máa tọ́jú ẹ̀ ìwọ ló gbọ́dọ̀ máa fún lóúnjẹ ìwọ ló gbọ́dọ̀ máa fún ní gbogbo nǹkan tó bá ti ní ìdí láti sísìn Yorùbá máa ń sin ẹran ni wọn kì í sìn ìdí nìta fi lè bá láńgbéèjì sìn nínú àwọn láńgbéèjì elédùn nínú àwọn láńgbéèjì ilẹ̀ Yorùbá kó tó di pé wọ́n mú wá sísìn yẹn Yorùbá máa ń sin ẹran ni Lárúbáwá ni wọ́n máa ń sin òrìṣà lọ́dọ̀ wọn kó tó di pé wọ́n gbé dé Yorùbá máa ń bọ òrìṣà ni. kò sóríṣà lọ́dọ̀ wọn o. Lárúbáwá máa ń sin òrìṣà lọ́dọ̀ wọn ni Yorùbá máa ń bọ òrìṣà Lárúbáwá máa ń sin sìgìdì bọ ère lọ́dọ̀ wọn ni Yorùbá máa ń bọ òrìṣà ni so that mean wọ́ọ̀dù sísìn yẹn ẹran ní tí ò tó yàn lèèyàn máa ń sìn mo gbà ọ́ sọ́dọ̀ máa tọ́jú rẹ o ní tí ò tó yàn lèèyàn máa ń sìn so I believe wípé Ọlọ́run nílẹ̀ Yorùbá Elédùmarè kò lè wá sọ́dọ̀ yín torí pé òun ló dá gbogbo nǹkan kó wá ní ẹ máa sìn mí kó tó di wípé ẹ̀ ń bẹ́ ń kọ́ kó tó di pé ó dá yín ń kọ́ báwo ló ṣe wá wà so kí ni sísìn yín fẹ́ wá bá ṣé kò lè bá mọ bẹ́ẹ̀nbẹ́ ní títí láéláé ni àbí kí nǹkan tó ṣe kó mọ̀ lè bá bàjẹ́ so wọ́n ti believe Yorùbá ìgbàgbọ́ wọn dẹ̀ stand wípé no Olódùmarè tó dá wa o kò ní ìdí sísìn kankan látọ̀dọ̀ tiwa so Islam ló gbé sísìn wá so sísìn nílẹ̀ Yorùbá ẹran ni ajá ní tí Yorùbá máa ń sìn nìyẹn. Mr. Akínwándé ṣó ti clear sí yín bẹ́ẹ̀ láfikún kí Mr. Akínwándé lè understand ìjọsìn tí àwọn Lárúbáwá máa ń ṣe wọ́n máa ń ṣe ìjọsìn fún ère ṣìgìdì òkúta tàbí àwọn nǹkan tí a bá fi iyẹ̀pẹ̀ mọ
torí tá a bá wo àdìtì kan sọ fún wa pé wọ́n ti máa ń jọ́sìn fún òkúta, ìyẹn kí Muhammad tó dé o, wọ́n máa ń jọ́sìn fún òkúta, pé tí wọn ò bá wá rí òkúta wọ́n máa kó iyẹ̀pẹ̀, wọ́n á kó pọ̀, wọ́n á fi móòdì nǹkan tó ń fẹ́ jọ́sìn fún. Torí tẹ́ bá rí àwọn Allat, Alimanat, Alihuza, àwọn ère tí mo dárúkọ yìí, iyẹ̀pẹ̀ ni wọ́n kó pọ̀ tí wọ́n fi mọ́. So tẹ́ bá rá àwọn kíní báwo náà ṣe ń jọ́sìn fún wọn, tán bá ti ṣe àwọn kíní yẹn báyẹn tàbókúta, wọ́n á pa ẹran fún un, tán bá ti pa ẹran fún un, wọ́n á dẹ̀ máa tàwáàfù ẹ̀. Nǹkan tí wọ́n ń pè ní ìjọsìn tí wọ́n ń ṣe fáwọn nǹkan yìí títí di èní bá ṣe ń sọ̀rọ̀ yìí, àwọn lárúbáwá sì ń ṣe. Torí tẹ́ bá dé Mẹ́kà ẹ rí òkúta Hajar al-Aswad, ẹ rí Muhammad ló gbé òkúta yẹn síbẹ̀. So Kaaba tá dẹ̀ ń sọ̀rọ̀ ẹ̀, òkúta ni wọ́n tò pọ̀ tí wọ́n fi kọ́ Kaaba yẹn. Ẹ dẹ̀ máa rí pé lọ́dọọdún wọ́n ń pa ẹran fún, wọ́n dẹ̀ ń tàwáàfù ẹ̀, wọ́n dẹ̀ tún máa ń fi èèyàn, wọ́n máa fi ń ṣe ètùtù fún òkúta Allah yìí. Allah fún ara ère ní ṣìgìdì ní inú Kaaba bẹ́ẹ̀ ló wà. So láfikún kẹ́ lè understand ìyàtọ̀ láàrin ìjọsìn àti ìbọ. Tó bá ní wọ́n ń bọ nǹkan, wọn kò túmọ̀ sí pé wọ́n ń jọ́sìn fún, wọn ò pe nǹkan yẹn ní Ọlọ́run. But ní Lárúbáwá wọ́n máa ń jọ́sìn fún, wọ́n ń pe àwọn nǹkan yẹn ní Ọlọ́run. Ìyàtọ̀ ẹ̀ nìyẹn. Rosi ẹnìkan kọ́mẹ̀ntì kan ní under comment section, Rosi ni wọ́n ní sísìn méjì ló wà. Wọ́n ní sísìn kan bẹ tó jẹ́ praise, wọ́n ní sísìn kan bẹ tó jẹ́ bíi nurse tá a máa ń sin nǹkan yẹn. No, tá bá jẹ́ praise ní yìn ní Yorùbá òyìn, à ń yin Ọlọ́run, ó yàtọ̀ sí pé à ń sìn. Ìjúbà nìyẹn ni praise. Yorùbá ò ní pè ní sìn. Brother wa Akínwándé, ṣé ti wà satisfy báyìí àbí ẹ tún ní ìbéèrè mi? Ẹgbẹ́nu sí Mike, ẹ mú ti Mike yín, ẹ tọrọ aṣọ yín ṣe. Wọ́n dẹ̀ béèrè ìbéèrè kan lọ́wọ́ yín Mr. Akínwándé, ẹ̀ tí ì fún wa léṣe ẹ̀. Wọ́n ní ṣé ẹ mọ̀ wípé Ọlọ́run Yorùbá ti mọ Ọlọ́run kí wọ́n tó gbé Allah dé àbí God dé? Ẹ̀ tí ì fún wa léṣe ẹ̀. Mú ti Mike yín, ẹ ti mú ti Mike yín, mú ti Mike yín. Wọ́n ti sọ, wọ́n sọ pé a ti mọ Ọlọ́run, wọ́n ti sọ. Ẹ ló ṣe ń gbọ́ mi, ṣé ń gbọ́ mi? Gbọ́ yín báyìí. À ń gbọ́ yín sà. Kí ni ìtumọ̀ religion Yorùbá? Ẹ ní sùúrù, ẹ ti ń lọ síbòmíì, ẹ má kúrò bí àwa yìí. Ẹ̀sìn tó ń jẹ́ ẹ̀sìn. Wọ́n ní ìtumọ̀ religion Yorùbá. Akínwándé, ẹ ní sùúrù, we are the host. Níta bá fẹ́ lẹ máa ṣe. A ti béèrè pé ẹ lè sọ nǹkan tí mo èmi béèrè lọ́wọ́ yín, ẹ béèrè lọ́wọ́ mi, mo dẹ̀ dá yín lóhùn. Wọ́n sọ fún yín pé ẹ jẹ́ kí n dá wọn lóhùn. Ẹ jẹ́ kí Mr. Akínwándé. Wọ́n dẹ̀ fún yín ní instance nǹkan tó ń pè ní Mr. Akínwándé, ẹ máa gbọ́. Religion òun ni wọ́n ń pè ní ẹ̀sìn. Ọlọ́run tó dẹ̀ dáyé tó dá ọ̀run kò ní ẹ̀sìn, èèyàn ló create ẹ̀sìn. Bẹ́ẹ̀ni. Láti lè mọ ẹni tó ń pè ní Ọlọ́run yẹn, àbí? Kí ni ìwé tí yóò bá fi appease Ọlọ́run yẹn gangan ni mi fẹ́ ẹ bèrè, ó yá ẹ dáhùn first time. Báwo ni Yorùbá fi appease Ọlọ́run yẹn gangan? Ọlọ́run yẹn fi appease. Ṣé wá gbà láti wá bèrè fún láyè kí n bá wọn sọ̀rọ̀. Ẹ dá mi lóhùn náà. A máa fún yín lésì, ẹ máa fún yín lésì. A máa fún yín lésì. Ṣé àmọ́ ń gbọ́ yín? Báwo ló ṣe ń appease Ọlọ́run yẹn nílẹ̀ Yorùbá? Ẹ ṣe. Ṣé rí ilẹ̀ Yorùbá wọ́n ti mọ Ọlọ́run ọba wọn ti pẹ́. Báwo ló ṣe ń appease ẹ̀? Wọ́n á máa pè é ní ẹ máa gbọ́, wọ́n máa ń pè é tí wọ́n bá fẹ́ ṣe nǹkan, wọ́n ní ìbà òòṣà òkè. Wọ́n á máa júbà òòṣà òkè, ìbà kọ́dá, ìbà ṣẹ̀dá, ìbà orígun mẹ́rẹ̀ẹ̀rin ayé, ìbà òòṣà òkè, wọ́n á máa pè bẹ́ẹ̀. Tí wọ́n bá tún wá ṣe nǹkan tán, wọ́n á tún máa sọ fún un wípé òṣòro ọ̀run báwa tó rò yìí ṣe òṣòro òrìṣà, èjìgbọ̀nà ò mọ̀ kan, lísà ò mọ̀ kan, ìwọ Elédùmarè báwa tún tá a ṣe ṣe, gbogbo àwa tá a ṣe ànímọ̀, ìwọ nìkan ló nímọ̀. Gbogbo nǹkan wọn dẹ̀ ní nínú òwe, wọ́n á ní ó kù díẹ̀ kọ́lọ́run ó la lágbájá,
àìṣù àìfẹ́ lání nítorí pé ọba kò ṣe ohun tì lọ́lọ́run. ẹ lo ẹ̀gbọ́n òrìṣà lẹsọ kí ni ìtumọ̀ òrìṣà kí ni ìtumọ̀ òrìṣà òrìṣà lẹ́ńkì òrìṣà lẹ́ńkì ò ẹ̀kí ọlọ́run. ẹ máa gbọ́ ẹni sùúrù. kẹrí gbogbo nǹkan Yorùbá ní ọgbọ́n àti èdè tó yàtọ̀ ọ̀tọ̀ àfi tó bá understand wọn ló kù. Òrìṣà a máa ń pe ẹni tó ń pè lóríṣà ní ẹni oríṣàdá. Anybody tó bá jẹ́ oríṣàdá tó bá ṣe nǹkan tó lágbára ni Yorùbá ń pè ní òrìṣà, kì í ṣe àwọn tamazil. ẹni tí ẹ ṣe sùn tamazil oríṣàdá that is definitely Ọlọ́run yẹn orí ló ẹ̀ṣẹ̀ ṣá Ọlọ́run yẹn dá lẹ́yìn sọ yẹn. èrò gbọ́rọ̀ ni ẹni sùúrù. tí wọ́n bá pe ẹni sùúrù tó bá pe òrìṣà òkè tó bá ní òrìṣà òkè Ọbàtálá ni wọ́n ń pè ní òrìṣà òkè. Ọbàtálá èèyàn ni náà. màá mú ìtún wọn fún 5 minutes. torí wípé ancestor ti wá ní. ẹ má wọrí. sórí tó ti yé yín ọdẹ wà látòkè ní látọ̀dọ̀ Elédùmarè ní sódò jẹ́ kí wọ́n máa pè ní òrìṣà òkè. Ọbàtálá yẹn lọ́lọ́run. kì í sọ Ọlọ́run Elédùmarè ní Yorùbá ń pe Ọlọ́run àti Elédùmarè àti Ọlọ́run so ọba òrìṣà òkè yẹn Ọbàtálá ni wọ́n ń tọ́ka sí so tá a bá ti fẹ́ bá Elédùmarè sọ̀rọ̀ Elédùmarè ni wọ́n pè dàrẹ́tì tá a bá fẹ́ bá ọ̀nà wọn lè pè ní Ọlọ́run wọn à ní pé Ọlọ́run ní òrìṣà láyéláyé. ok mo ní báwo lè ṣe mo ní wọn àbẹ̀rẹ̀ lọ́wọ́. mo bèrè pé báwo náà ṣe ń àpèsè Ọlọ́run yẹn báwo náà ṣe ń sin Ọlọ́run yẹn báwo náà ṣe ń kí oríkì Ọlọ́run yẹn lẹ̀ Yorùbá. kí ni máa yí ń béèrè sọ́mọ Yorùbá kọ́ ni yín ni kí ni question tẹ́ ń béèrè. wá lè lọ béèrè ńlẹ̀ yín ni báwo ni wọ́n ṣe ń sin Ọlọ́run báwo ni wọ́n ṣe ń yin Ọlọ́run báwo ni wọ́n ṣe ń àbíyà sí